gbogbo tó kù fún ọ lórílẹ̀ alàyè oṣù méjì lọ́mọ. Ìkan tó bá wù tó bá fẹ́. Just mention it. I'm gonna do it for you. Majinki, I want your love. I want you to love me. I love you so much. Please. But that's not gonna be possible. Let it be, please. Mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́. Sọ́kẹ́ ti máa ń sọ̀rọ̀ fún yín lélẹ́yìn. Ìyàwó mi tí mo fẹ́ fẹ́ sílẹ̀. Ẹ jọ̀ọ́ ìyá wa. Tá bá ní ká mú ní mini méjì. Ẹ ti tó ọmọ ọdún mélòó? Actually, mi ò really dàgbà púpọ̀ náà. Last month, I'm 46, I think, sweetheart. Yes, baby. Yeah, last month. Ẹni kúre. Ẹni kúre. Tẹ́ bá tún wá kúre, ẹni súre. Sweetheart mi. Adé orí mi. Shut up, will you come Maria? Dingulu ni ẹ, Dingulu mi kò mí jẹ ẹ̀kọ́ ló jẹ, Dingulu is Dingulu. Kò sí anybody tó lè bá sọ pé kí n fi ìyá yẹn lẹ̀. Kódà ìyá tó bí mi lọ́mọ, kò lè bá sọ pé kí n fi lẹ̀. That is the person I love and she's the one I'm going to marry. Báyìí pé lóòótọ́, èmi ni mo bí ẹ. Báyìí pé lóòótọ́ ni pé ọmú mi lògùn. Mo ń paláṣẹ fún ẹ ní wákàtí pé kókó gbẹ̀rù kó wálé fún mi. Tó bá bí ẹ dáa, máa ṣe gẹ̀ẹ́sì wàlíkọ̀ tí máa ṣe fún ẹ. Láyé tèmi wá gbọ́ ẹ́. Ẹ mọ̀ yí pé ohun kí àgbàlagbà ó kò ojú rẹ̀ fi jẹ̀kọ̀tò. Òun lọmọ kékeré ọmọ kékeré bá tẹ́lẹ̀ sí ẹ̀kọ́ òun bẹ́ẹ̀ ojú rẹ̀ àfọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Tí ìkọ̀kọ̀ bá ṣí ọmọ mi, gbogbo ọmọ tí ìwọ tó kẹ́tọ̀ bí, ó ní jèrè wọ̀. Ìdí sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn níbo Ọlọ́run ní jẹ́ kẹ́mi rírú ẹ̀. Ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ náà, bùkún yẹn ti kéré sí yín jù. But it is not in my own philosophy of life. Age is just a number, it's not love. I love him and he loves me. That's the point here. It's okay. It's okay. Stop crying. Ọmọ ọdún mélòó lọ́mọ tó? 22 years old ni. Tó túmọ̀ sí wípé ó gba 2 years lọ́wọ́ ẹ̀. Bébí ṣe gba 2 years lọ́wọ́ ìyá tiẹ̀. That is to say that pé tókè o tó bí ẹ lọ́mọ. Are you crazy? Oògùn tó ṣàfihàn ó mú ẹ. Oògùn yóò lè mú kò lè mú gbogbo àpapọ̀. It is not possible. You cannot marry her. Olólùfẹ́ mi ẹni fún jọ̀wọ́. Ìfẹ́ olólùfẹ́ mi, mo fẹ́ látọkàn mi ni. No matter the condition, you are still my love. Nígbà òjò nínú ẹ̀rùn, bí náà ń jó ní tèmi ni. Kí ló ṣẹlẹ̀?